kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni kí ni o fẹ́? Àkọ́sórí wa tàbí ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 6 àti Jẹ́nẹ́sísì orí 25 ẹsẹ̀ 29 dé 24. Èyí tó kà báyìí wípé kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà bíi Ọlọ́run bíi Ísọ̀ ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní ọjọ́ kan ní 1986, mo ní àsìkò ìgbádùn nínú ìpéjọpọ̀ pẹ̀lú Ọlọ́run nígbà tí ó bi mí pé ọmọ kí ni o fẹ́ fún ọjọ́ ìbí rẹ? Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Nítòótọ́ mi ò kọbi ara sí ọjọ́ ìbí ṣíṣe nítorí sí mi ọjọ́ ìbí gangan ni ọjọ́ tí ènìyàn di àtúnbí. Ẹ̀wẹ̀ ọjọ́ tí a bí ọ náà ṣe kókó nítorí ìwé orin Dáfídì orí 100 ẹsẹ̀ 12 sọ pé bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa kí àwa kí ó lè fi ọkàn wa sípa ọgbọ́n. Mo fèsì, mo fẹ́ kí ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ ìjọ kí ó gba ìyanu. Ní ìgbà náà ó wí pé pè wọ́n jọ sì jẹ́ kí wọ́n bá mi pàdé fún ọ̀sẹ̀ kan. Ní òpin ọ̀sẹ̀ náà gbogbo wọn yóò ti gba ìyanu. Ọ̀sẹ̀ kan yẹn ní 1986 jẹ́ ọ̀kan tí a kò lè gbàgbé láéláé ní ìjọ Ìràpadà ti Ọlọ́run nítorí agbára Ọlọ́run pọ̀ jọjọ láàrin wa. A sì ní ìrírí àwọn iṣẹ́ ìyanu àwọn dami ẹnu nù èyí tí ó sì ṣẹlẹ̀ déédéé títí di òní. Ọlọ́run máa bi ọ́ léèrè nígbà gbogbo fún ohun tí o fẹ́, kódà tí kò bá bi ọ́ tààrà gẹ́gẹ́ bí ó ṣe bi mí. Ó lè bi ọ́ nípa kíkó ohun méjì síwájú rẹ̀. Èyí tí o bá yàn yóò lè sọ bí ìyókù ayé rẹ yóò ṣe rí. Nígbà tí Ọlọ́run bá bi ọ́ fún ohun tí o fẹ́, ìwọ yóò béèrè fún àwọn nǹkan ti ara tí yóò tètè ṣá tó bá jẹ́ pé ọkàn rẹ máa ń wà lórí nǹkan ti ara ní gbogbo ìgbà. Nínú Bíbélì kíkà tòní, Ísọ̀ kò mọ̀ pé Ọlọ́run dán òun wò ni nígbà tí ó dé láti oko ọdẹ rẹ̀ pẹ̀lú ebi. Nígbà tí Jákọ́bù béèrè pé kí ó ta ogún ìbí rẹ̀ fún abọ́ oúnjẹ kan, kò wo àwọn ọ̀nà àbáyọ mìíràn tó wà níwájú rẹ̀. Ohun gbogbo tó fẹ́ ni kí ó ṣàfi oúnjẹ sí ikùn. Ísọ̀ ní okun tó tó láti bẹ Jákọ́bù fún oúnjẹ, èyí tó tọ́ka sí pé kì í ṣe pé ó wà lójú ikú. Torí náà tó bá kọ̀ àbá Jákọ́bù kò ní kú. Ẹ̀wẹ̀ ó gba àbá Jákọ́bù ó sì gan ogún ìbí rẹ̀ nítorí ọkàn rẹ̀ wà lórí ohun ti ara. Nínú ẹsẹ̀ àkọ́sórí tòní a pè ní oníṣekúṣe àti aláìgbàgbọ́ nítorí ó ń yan nǹkan ti ara dípò nǹkan ayérayé. Olùfẹ́, ìwọ yóò máa ní láti ṣe ìpinnu lójoojúmọ́. Àwọn ohun tí o bá sì yàn lónìí yóò sọ bí ayé rẹ yóò ti rí lọ́la. Àwọn nǹkan wo ni ò ń yàn lónìí? Tí Ọlọ́run bá fún ọ ní ìwé sọ̀wédowó tí wọn kò kọ nǹkan kan sí, kí ni ìwọ yóò béèrè fún? Ǹjẹ́ ìwọ yóò béèrè fún àwọn nǹkan tó máa ṣàdánù bíi Ísọ̀ tàbí àwọn nǹkan tó ní ìwúlò sí mímú àyànmọ́ ológo rẹ ṣẹ nínú Ọlọ́run? Mo gbàdúrà pé Ọlọ́run yóò fún ọ ní ọgbọ́n láti ṣe àwọn ìpinnu tó tọ́ ní orúkọ Jésù. Àmín. Ka ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 1 dé 12. Bíbélì ní ọdún kan. Iṣẹ́ àwọn àpọ́stólì orí 22 dé 23. Ọ̀rọ̀ àyẹ̀wò. Ǹjẹ́ ò ń ṣe àwọn ìpinnu tó tọ́ láyé rẹ? Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Kí ẹnìkan kó ké hallelujah.